bàbá arúgbó ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́fà 116 years of age kan tó tún jẹ́ baálẹ̀ ìlú Abàńlá tó wà lábẹ́ ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn olóyè Tìámíyù Ọlábìyí Ọládipúpọ̀ ó mà ti di ọba tọ́jú orí ẹ̀ dàgbà jù nínú àwọn ọba tó ti ń jẹ nílẹ̀ Yorùbá o tí bàbá náà sì jẹ́ kó di mọ̀ pé ilẹ̀ àánú Olúwa kì í ṣú àti pé apẹjẹun kì í jẹ ìbàjẹ́ ẹ rántí pé láìpẹ́ yìí ni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Lékan Moshood Balógun ó sọ àwọn baálẹ̀ abẹ́ rẹ̀ bíi 24 di ọba tó sì jẹ́ pé lára àwọn baálẹ̀ náà ni ọba Ọládipúpọ̀ tó jẹ́ baálẹ̀ ìlú Abàńlá tẹ́lẹ̀ ọ̀pọ̀ èèyàn ní ọ̀rọ̀ bàbá náà yà lẹ́nu tí kò sẹ́ni tó dàgbà tàbí farúgbó ara bẹ́ẹ̀ jọba rí nílẹ̀ Yorùbá tàbí ní inú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ tí bàbá náà tó bá ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan Newscoven sọ ọba Ọládipúpọ̀ tó di baálẹ̀ ìlú Abàńlá lọ́jọ́ 21 oṣù kejì ọdún 2003 ni ó ti pẹ́ tóun ti ń gbàdúrà pé kí ipò òun kúrò ní baálẹ̀ di ojúlówó ọba nítorí ọ̀pọ̀ abúlé ló wà lábẹ́ ìlú Abàńlá tóun ń darí ó sì ní pẹ̀lú bóun ṣe farúgbó ara jọba báyìí kò sí nǹkan tó burú níbẹ̀ nítorí pé apẹ́jẹun kì í jẹ́ bàjẹ́ àti pé ilẹ̀ àánú Olúwa kì í ṣú. ní báyìí ọba Ọládipúpọ̀ ti di ọ̀kan lára àwọn ọba tó dàgbà jù ní gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà kódà bí kì í bá ṣe pòun gan ló dàgbà jù lásìkò yìí tọ́pọ̀ àwọn èèyàn sì ń fọ̀rọ̀ ẹ̀ ṣe wàásù pé ẹ̀dá kò gbọ́dọ̀ sọ ìrètí nù láyé yìí o bó tilẹ̀ wù kó rí níwọ̀n ìgbà tí ẹ̀mí bá sì wà lára èèyàn.